gbogbo wa pé a kú ọdún ìjírá. Ọlọ́run bá yóò wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Oore àti ẹ̀kọ́ tó pọ̀ nínú ìjírá, Ọlọ́run bá yóò jẹ́ kí ká ṣe kòńgẹ́ rẹ̀. Gbogbo àwọn ẹ̀kọ́ tó sì wà nínú ìjírá náà, Ọlọ́run bá yóò jẹ́ kí a lè lò. Ọlọ́run bá wọlá sáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ìtọ́rọ ẹni kọ̀ọ̀kan wá kù sí, Ọlọ́run bá yóò bá wa tù ní ti dáadáa. Ọlọ́run bá kò ní fi ìnira sí ọ̀rọ̀ ẹni kankan wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Teliat Yunusa, pàtàkì jùlọ ni pé a ti sọ lọ́rọ̀ lọ́nà tó bá pọ̀, a ti ṣe lásàmọ̀, a ti sọ lọ, a ti mú àwọn ẹ̀rí oríṣiríṣi jáde léyìí tá fi hàn gbogbo ayé pé Yunusa ò kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́, dípòdípò pé yóò fi wá jẹ́ ọmọ inú ilé Ayílára, wípé wọ́n ja àwọn ilé Ayílára ní olè ni, so wọ́n sì fi tipátipá gba ẹ̀tọ́ kúrò ní ọwọ́ wọn. Àwọn oríṣiríṣi ẹ̀rí tí ń wá sáyé ó fi hàn wípé ọ̀rọ̀ tá ti ń sọ bọ̀ látẹ̀yìn wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé bẹ́ẹ̀ ni. Nínú rẹ̀ náà ni pé a tún ti sọ wípé gbogbo ìrìn ẹsẹ̀ Yunusa àti àwọn tí wọ́n tì lẹ́yìn òun ni wípé wọ́n ń gbìyànjú láti pé kan kógun ja ìlú Ògbómọ̀ṣọ́. A ti mọ sọ ilé nínú àwọn ìgbà tá fi kọ́kọ́ mọ ṣe ordinary audio lórí pé a bọ́ sórí YouTube báyìí pé àwọn èèyàn ń gbìyànjú láti rí pé wọ́n fẹ́ rí pé ìtàjẹ̀sílẹ̀ ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n kó tó rí pé mo wá lọ síwájú lórí àwọn àlàyé tí wọ́n ti ń bá bọ̀ látẹ̀yìn wá tẹ́lẹ̀tẹ́lẹ̀, kó má dàbí ẹni pé nǹkan ẹyọ kan náà látò tẹnu mọ́ ní gbogbo ìgbà ló ń ṣe. Ìyẹn ni pé mo ń rọ àwọn tí mo fẹ́ dárúkọ yìí tí wọ́n dákun, mo fi aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀ wọ́n. Màá fẹ́ kí wọ́n bá mi wo fídíò tí màá lò níparí ọ̀rọ̀ yìí, kí wọ́n bá wa wò ó. Ẹ dákun, ẹ̀kọ́ wo la rí kọ́ islamically lójú ọ̀nà títẹ̀sìn tó fi jẹ́ pé ó fi lè wú ẹ̀dá kan lórí láti rí pé ìntàwọn kìíní ṣe lẹ́sìn o, ẹ̀sìn yẹn ní tòótọ́, ẹ jẹ́ káwa náà ká kún wọn lọ́wọ́, káwa náà ká ṣe ẹ̀sìn pẹ̀lú ìwà báyìí. Àwọn tí wọ́n fẹ́ bẹ̀ láti pé ká bá mi wojú, wọ́n bá wa fi ojú inú wo fídíò yìí, ká sì ṣe àwọn ìgbésẹ̀ lé lórí. Àwọn náà ni bàbá wa Akadif Adépọ̀jù. Ọlọ́run bá yóò fún yín rí, yóò fún yín wò. A fẹ́ gbọ́ kọ́mẹ́ǹtì yín lórí rẹ̀. Bàbá wa Murik, Professor Akíntọ́lá, yóò dùn mọ́ wa púpọ̀ jù tí ẹ bá lè bá wa wò, ẹ bá fojú sùn òkú kẹ́ fi wò. Professor àbí bàbá wa Àfà Ẹlẹ́hà, ojú wo lẹ fi rí fídíò yìí? Ẹ dákun jẹ́ kí ayé kí ó bá wa gbọ́. Àwọn bàbá wa Taofik Akéwùgbà Gold, ìmọ̀ràn wo lẹ fẹ́ fún wa lórí fídíò yìí? Yóò dùn mọ́ wa tẹ́ bá wa wò. Bákan náà, bàbá wa Suleiman Ọlọ́rẹ, ẹ bá wa fi làákàyè fi yẹ kíní ìwò náà báwo ló ṣe rí. Ọlọ́run ló mọ irú ẹ̀, àwọn bàbá wa, Ọlọ́run bá kó jẹ́ kí ẹ̀mí yín kí ó gùn fún wa. Ẹ dákun, ìhà wo ni fídíò yìí ló kọ sí yín tí ẹ bá wa yẹ̀ wò? Yóò dùn mọ́ wa tí ẹ bá lè bá wa ṣe nǹkan lé lórí. Ìyá ń Kaola, arọ̀ yín ni pẹ̀lú èmi ò máa dúró àwọn oyè tẹ ní o àtàwọn oyè tẹ ní oyè kìnnìkan oyè kìnnìkan oyè kìnnìkan tẹ tún jẹ́ ọmọ inú ilé imam. Yín ṣèdájọ́ lórí yín lórí àwọn nǹkan tẹ padà wá bá wa ṣe l'Ógbómọ̀ṣọ́. Ẹ dákun, ẹ bá wa wo fídíò yìí, ẹ jẹ́ ká yọ bá wa gbọ́ tó wáyé pé wọ́n bá ṣe dáa.
tí ó bá sì dáa torí pé ká lè bá kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Mẹ́wàá láká ẹ̀yin náà fẹ́ trend pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́. Ǹjẹ́ rú nǹkan tó ń sọ fún kábíyèsí báyìí ìjó dáa sí wọ́n lè sọ fún àwọn ìran títí yín náà bẹ́ẹ̀ tọ́lọ́run bá nìkan dé ipò ọlá. Irú àdúrà tó ń ṣe yẹn ṣe ara yín lè gbé, sára yín lè gbà á. Afẹ́kẹ́ bá wa ṣe. A ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún yín, ẹ̀kọ́ ẹ̀ ò gbọ́, a ṣàlàyé fún yín pé àfòmọ́ ní tẹ́lẹ̀ àti Yunus wàláhì tàláhì súnmọ́ billahi la ilaha illa huwa kò sẹ́ni tí Yunus bá fara rùn báyìí tákùbá ò ní bá, títí ò ní bá. Àwọn títí wọ́n ń bá wọn o. Bó ṣe nǹkan tí kàn ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo wọn ni pé àti gbọ́ ibi kan sọ pé mo ti wà pẹ̀lú ọmọkùnrin kan wá pé mi ò sí ń bẹ̀ mọ́. Kálukú ní sáré pé kójú ọmọ tí òun sì wá mọ̀ wípé títọ̀run gan ojú ti títọ̀run ojú ti tayé lọ. Ẹ̀sìn tó lè bá ọ̀pọ̀lọpọ̀ ní ayé ní ọ̀run ojú tayé lọ. Bákan náà ẹ̀yin èèyàn wa nílùú Ògbómọ̀ṣọ́, mo ti sọ tipẹ́ bí Yunus ò kí n sọ ọmọ Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin àfáà gbogbo ìlú, ẹ̀yin imams tí Ọlọ́run ní kí àwọn èèyàn wà lábẹ́ ẹ̀yin tẹ́ ń darí, ẹ wá fẹ́ ṣe hijira, ẹ dákun ẹ bá wa béèrè lọ́wọ́ rẹ̀. Hútúbà wo ló ṣe ní Jímọ̀ tó kọjá yìí lórí hijira fáwọn èèyàn rẹ̀, àti pé níbo náà gbé títú culture ara ń bẹ nínú culture tiwa, àdámọ̀ tiwa nílùú Ògbómọ̀ṣọ́ pé ìjọ hijira á kọ àwọn ọmọ ilé kí ó jọ ẹni tí ó kéwú á ṣe competition, ó march, àjọ dunnú pé àwọnú ọdún tuntun. Bó tilẹ̀ jẹ́ pé láàyè ibì kan tó ẹ̀ka jókòó ká mọ̀ reflect lé lórí ní ká mọ̀ ronú wípé ọjọ́ tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bojú wẹ̀yìn báyìí tí ń wò báyìí pé ìlú tán ti bí òun lòun fẹ́ fi sílẹ̀ yìí lòun lọ yìí. Bó síbẹ̀síbẹ̀ ó jẹ́ àfiṣe òun kà fáwa mùsùlùmí tẹ́ pé ká tó fi dùnnú pé àwa náà tẹ̀ ló ń kà tá ń lò ká fi mọ̀ ọmọjọ́ ká fi mọ̀ ọmọṣù. Èyí tó wá jẹ́ prógrámù títí ẹ̀ pẹ̀lú àwọn èèyàn títí ẹ̀ nílùú tó bá jẹ́ pọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ó já ó gba Abẹ́òkúta lọ. Alhamdulillahi wallahi alhamdulillahi ó gbìyànjú láti lọ rí ṣe orò lé ní gbogbo olè yóò sì fi lélẹ̀ láti jọ yìí. Gbogbo àwọn prógrámù yẹn tó ẹgbọ́jọ mọ́jọ ṣe pẹ̀lú wọn nílùú tó fi ojú títì tíjú pé káyé ọmọ tètè fura sóhun tó tu rẹ̀ tí ò lọ tó wà lọ rí jókòó pẹ̀lú wọn lọ́hùn láti pé kánjọ lọ rí ṣe hijira. Ìgbà tí ó tún wá ṣe bẹ́ẹ̀ ó tún wá di àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ dání láti tún lọ rí fi wọ́n parọ́ pé eléyìí lẹ́bí mi, eléyìí lára mi, eléyìí ní kíní mi níbi tí mo ti ń bọ̀. Àwa náà kọ́ o, fídíò yín la rí o, fọ́tò yín la rí tẹ́ gbé jáde o. A rí Bùṣírà níbẹ̀, a rí Ọ̀kọ́rọ́ nínú rẹ̀, a rí Síákà, Ayílára, a rí nínú wọn, nínú àwọn tọ́jọ́ dira wọn tọ́jọ́ lọ. Gbogbo àwọn tẹ́ ń rí yìí o, ọmọ ọkọ ni wọ́n o, ìwà ọmọ àlè náà lọ rí wú o. Tó ń tọ́jẹ́ lù bàbá tí wọ́n fi sílẹ̀, wọ́n bá hijira lọ sílùú onílùú lọ rí ṣe hijira, wọn ò lé wọn kó lé o. Àwọn náà fi àti lè wá ọ̀nà báwọn ó ṣe wá ọ̀nà báwọn ó ṣe sọ irọ́ lóòótọ́ tẹ́ fi padà lọ rí para wọn pọ̀ di ẹbí tẹ́ fi kóra wọn lọ sí ọ̀hún tẹ́ fi tẹ̀lé. Àtẹ̀kúkú ti rí wípé ẹni tí ń ṣe Ìsáàkà òun ti takú sí lọ́rùn wípé níbi tó wọ́n kù sí ní gbogbo tẹ́ bá fẹ́ jọ sí pé Yunus àwọn ọjọ́ fàwọn ṣe ní. Èwo tún ní ti Bùṣírà
èwo tó ní tọ̀kọ́rọ́ dó àti ìgbọ́pọ̀ kọ́rọ́ gan náà wọ́n ti yọ́kò ní section àwọn tó ń gba owó torí wọ́n ti ní problem pẹ̀lú ọ̀rọ̀ owó wọn. So òun gan náà sì ní àwọn tọ́nà ọ̀tí yẹn kò ṣe lọ títí. Problem tí wọ́n nìyẹn. It's never our own problem. The bone of contention, wọ́n á gbéra wọn lọ sọ́dọ̀ bàbá tẹ́ rí tí àwọn Yunusa lọ rí bá tẹ́ padà rí fídíò wọn yìí. Bàbá yìí gangan náà lẹni tó dúró tì í tó fi rí ìmáàmù ìgboro Akéjẹ. Ọmọ àwọn ni tó di dandan kẹ́ fi jẹ́ kìí sàtọ̀hún rìn wá kìí ṣe kíní ó dúró tì í. There is a video, ẹ lórí ewu video Demeji Bankole, a very wonderful video, very very wonderful video. Bàbá yìí gangan ni bàbá tó dúró tì í. Àwọn rọ́bítà ọ̀rọ̀ tí mo sọ yìí yọ́ mọ̀ ró kì lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn rọ́bítà ti South West Niger Delta. Ẹrú Ọlọ́run bá kan jáde nínú àwọn àfáà tó takú pé òun fẹ́ kán sá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kó tó pé bàbá Mùdírù sọ pé àwọn tó bá mọ̀ nípa rẹ̀ ní kí wọ́n sọ̀rọ̀. Bàbá Mufti fún gbogbo ìlú Ọ̀yọ́ state tó tó wá jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, àwọn náà dìde tó ń sọ̀rọ̀ kí tó di pé bàbá wa Mùdírù sọ fún wọn pé òdodo rẹ̀ lẹ́ti gbọ́ lẹ́nu àwọn tí nǹkan ṣe yìí o, láti òní lọ àwọn fẹ́ gbọ́ nǹkan kan mọ́. Ṣùgbọ́n torí ẹni tó ti gba owó tó sì sọ wípé tó sì jẹ́ pé iṣẹ́ náà lọ́lọ́rí ṣe ní rọ́bítà tó gbé kalẹ̀, ó padà wá sórí Facebook láti máa takú lórí pé Yunusa gbọ́dọ̀ remain as imam l'Ógbómọ̀ṣọ́ pé wọ́n ń rẹ́ jẹ ni, inú ni bí ni ìdílé ni, kìí ṣe nǹkan míì. Èmi lọ rí wo prófáìlì bàbá tí ń sọ̀rọ̀ yún, mo lọ discover pé arákùnrin yẹn gangan ló ra mọ́tò fún bàbá ìmáàmù Ẹ̀gbá tó ń lò. Ẹ wọnú okùn rẹ̀ bó ṣe wọnú ara. Mo ń sọ fún èmi lọ wọnú prófáìlì bàbá torútorú, mo ṣiṣẹ́ lé lórí, mo rí prófáìlì bàbá. Gbogbo hútúbà bàbá yẹn pátápátá tí mo rí lórí ìjókòó ni bàbá yẹn wà. Tó máa fẹ́ wọ mọ́sálásí wọ́n ń fà wọ́n rìn ní ẹ wo àtúbọ̀tán. Òbí tí bàbá yẹn fẹ́ parí rẹ̀ sí. Mi ò fẹ́ lùgbà Ọlọ́run lára ogbó, kìí ṣe lórí ìmọ̀ torí tí bàbá yìí wù yìí, kìí ṣe wà ìmọ̀, kìí ṣe wà ọgbọ́n, kìí ṣe wà làákàì. Àmọ́ tó bá pé yíò fẹ́ lùgbà ogbó ni ọ̀rọ̀ tí màá sọ sí bàbá yìí wàláì àwọn ọmọ wọn tí wọ́n bá ti rántí yọ́mọ̀ jẹ́ bànújẹ́ ọkàn fún wọn. Eléyìí tó wà lẹ́ẹ̀ gan náà ọ̀ràn ní fún wọn náà already. Torí bàbá yóò sí níbi nǹkan dáadáa, mo wò ní, mo ká ní, mo lè táìpù ẹ̀ kí n gbé sórí Facebook ẹ̀rí. Mi ò kéèsè pé máa tẹ̀ táìpù ẹ̀, máa kọ́pì rẹ̀ báyìí ní copy and paste. Kẹ́ ẹ lọ rí wo sórí irú ìrìn àjò bàbá yìí. Gbogbo àwọn tó sọ bàbá yẹn débi tó fi dórí retired Abdulrazak Raji tó jẹ́ bàbá àdínì wọn. Bàbá yìí gbógun tì wọ́n. Gbogbo àwọn olówó ọlọ́lá tó wà lára bàbá yìí gbógun tì wọ́n tó bẹ́ bàbá yìí suspend wọn kó lórí ọ̀rọ̀ ẹ̀sìn, lórí pé wọ́n kówó jẹ, lórí pé wọ́n wájú ọ̀rọ̀ owó kan ó fì sí bàbá yìí lọ́rùn. Tí wọ́n sọ pé wọ́n ti ṣe ń ṣe ìjọba ẹ̀sìn kọ́ ni bàbá yìí ń ṣe. Bàbá yìí lo húwa rẹ̀ láti fi lé gbogbo wọn, wípé ká suspend gbogbo wọn. Irọ́ nípa ìhàlẹ̀ ni mo lóògùn, mo láfà, mo ní kíní. Ọlọ́run kò pé kẹ́ni rẹ̀ ó lò bẹ́ẹ̀, kìí sẹ́ni Ọlọ́run. Ẹni Ọlọ́run lè mọ sórúkọ ọ̀rọ̀ tó ń sọ jáde yìí. Bàbá Zubairu Muhammad Taofik lórúkọ mi. Ọwọ́ ẹ̀yọ̀ kan tó kù nínú ojú yíyún ẹ fi wo ń tẹ́ fẹ́ wò nípa mi, kẹ́ sàsí mi wò.
ẹ fi wo tó kù tẹ́ fẹ́ wò lá ẹ sàsí mi lórí rẹ̀ kẹwàá ò tó bá jẹ́ alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dá gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yín kò ní dá padà sára yín àti àwọn àrọ́mọdọ́mọ yín. ìbéèrè tí mo fẹ́ kàn béèrè lọ́wọ́ ìmáàmù Ẹ̀gbá ní ìsìn pé níbo ni wọ́n gbé ti pàdé rí pẹ̀lú ọba tiwa Ghandi Afọlábí Ọláoyè Olúmọ̀kẹ́ kẹta kábíyèsí? ẹ béèrè lọ́wọ́ bàbá wọn pé níbo ni àrọ́mọdọ́mọ wọn ìran wọn kan ti rìn tẹ́tijọ́ súnmọ́ra wọn tí nǹkan fi pa wọ́n pọ̀ pẹ̀lú bàbá wa Ghandi tí fi ń wọn ewé èpè tó ń wọ̀n yùn. ṣé bàbá wa Ghandi ló ní kí ìgbésí ayé wọn kó rí bó ṣe rí ni? ẹ wo bí tán fi ṣe lé ibì kan náà fi ṣe lé náà tán fi ṣe pálọ̀ àga bẹ́ẹ̀dì náà fi ṣàga. irú ìgbésí ayé wo nu? ṣé Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ sóhun ló ní kí ayé wọn di rádaràdá bó ṣe di rádaràdá? orí ìwò àtorí wúwo lọ́wọ́ lára bàbá yìí. ẹni tí nǹkan kan ọ̀pá yín pọ̀ pẹ̀lú rẹ̀ rí ọmọ yín wá délé ó wá ń jábọ̀ ẹ̀yìn odi fún yín. ọrọ̀ ajé tóun wá lọ sẹ́yìn odi ní tóun bá bọ̀ ní àwọn tó wá gbà lálejò tó wá jẹ tó wá mu tó wá ń gbádùn lábẹ́ wọn. ọmọ yín wá dé wá ń sọ fún yín pé ọ̀gá òun tó gbà wọn sínú iṣẹ́ tí wọn mọ̀ pé òun gbé sọmọ onílùú tí wọ́n fi gbà ṣiṣẹ́ ọ̀gá òun ló kù tí wọ́n á ràn yín sí pé kẹ́ ẹ mọ́ bú kẹ́ ẹ mọ́ gbé ṣépè. ẹ wá lé pé òní wà láàyè pé ọjà kò sí ọgbọ́n tẹ́lẹ̀ dá ìpè yẹn o yóò jà o amọ̀wálá yóò jà lórí yín àtàwọn ọmọ yín ni kò ní bá ọ̀kan kan nínú gbogbo ẹni tí ń jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn tẹ́jọ jókòó pẹ̀lú yín tẹ́ẹ̀ fi ń ṣe ìpè hùn lọ́la Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ ní ó ṣe rí fún gbogbo wọn ọ̀kan nínú òní rúra gbogbo àwọn tó jókòó tì yín tẹ́ẹ̀ fi ń sọ tẹ́ẹ̀ fi ń rọ tẹ́ẹ̀ fi ń kéwúlé lórí gbogbo wọn pátá ìran wọn mọ̀ fi wọ́n pìtàn ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ̀rọ̀ bí wọ́n bá ti ń ṣe dáadáa nínú ilé wọn wọn ò ní rí dáadáa ń ṣe mọ́ tí wọn ò bá sì tí ì rí dáadáa ṣe Ọlọ́run ní bùn wọn ṣe torí pé wọ́n wà níbi ìbàjẹ́. kí ló tún kù tó ti fẹ́ wí lórí ọ̀rọ̀ Yunusa Toliat? ìmọ̀ràn tèmi ní fún gbogbo ẹni tó bá rí fídíò yìí àtọ̀rọ̀ tí bàbá yìí rí ẹ jẹ́ ká spread ẹ̀ ní òwírí ẹ jẹ́ ká spread ẹ̀ kó fi dọ́dọ̀ commissioner of police ti Ogun State ẹ jẹ́ ká spread ẹ̀ kó fi dọ́dọ̀ commissioner of police of Ọ̀yọ́ State ká spread ẹ̀ kó fi padà dé ọ̀dọ̀ inspector general of police in tó fẹ́ gbẹ̀yìn tí mo sọ yìí mi ò ní sọ fẹ́ anybody torí gbogbo nǹkan gbọ́dọ̀ ní ẹ̀rí ni ẹ jẹ́ kí gbogbo wọn kí wọ́n ti kọ́kọ́ rí. àwọn tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ láti wà níbi hijira lánàá tí àwọn Ògbómọ̀ṣọ́ South àwọn ọ̀rọ̀ tó lè mú wa mọ́jà tó lè mú wa máa fi sùúrù kún sùúrù wa ìní bàbá Sànú Ṣéhù sọ fún wa a ò tiẹ̀ tí mọ̀ wípé connectivity tó wà lẹ́nu bàbá ìmáàmù Ẹ̀gbá àwọn ò tí mọ̀ pé connectivity wáyà tó líǹkì ahọ́n wọn mọ́ ọpọlọ wọn ti já ní àsìkò tí bàbá yìí fi fún wa nímọ̀ràn wípé ẹ má bú ìlú o ẹni tí ó bá dá ní ọ̀dá àwọn náà rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́pọ̀lọpọ̀ wá ṣe nílùú Ògbómọ̀ṣọ́ ẹni tó bá ní ìmáàmù lòun ṣe alábòsí ni ẹni tó bá lòun ṣe ti ìmáàmù alábòsí ni kí ló fà táwọn méjèèjì òfin níjọ jókòó kọjọ wá wo ta lọ́jẹ̀bi ta lọ́jàre íńtánẹ̀tì ń sọ ọ́bọ̀ látọ̀yọ́ tó ti pẹ́ nìyí ní bàbá Sànú Ṣéhù wí Ọlọ́run bá yọ̀bọ̀ lọ́rẹ̀ mi wọn
Ọlọ́run Ọba yóò jẹ́ in tí wọ́n ń ṣe fún Islam, Ọlọ́run Ọba kò ní gbé ẹsẹ̀ wọn kúrò, àlàáfíà ara tó ń fi mọ́ ṣe Ọlọ́run Ọba kò ní yọ kúrò lára wọn. Kí ni mò ń try láti fà jáde ni pé gbogbo àwọn tá ní kàn wo kíní bàbá Múrìkẹ́ lọ rèé wo, mo ti bẹ àwọn tí mo fẹ́ kàn wo fíìmù yẹn dáadáa, mo wá padà wá sílé. Ẹ̀yin ọlọ́lá Ògbómọ̀ṣọ́ tẹ́ ní owó lọ́wọ́, tẹ́ ní ipò nínú ìjọba, ilẹ̀ fojú yín rí yìí o, ilẹ̀ fetí yín gbọ́ yìí o, ẹ rí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tán jáde lọ sẹ́yìn òdì tán fẹ́ kógun jàlú. Tẹ́ bá lẹ̀ ń ṣe torí ìlú yìí ni ṣáwọn eléyìí they are not enough to bring them to their knees, kí wọ́n wá pẹ̀lú orúnkún wọn níwájú kílẹ̀ rí lọ́bẹ̀ tẹ́ fi wá ro ọwọ́ pẹ̀lú nǹkan tẹ́ ṣe. Ẹ̀tànjẹ náà tẹ́ fẹ́ sọ pé wọ́n tàn yín jẹ ni ìjẹkújẹ, bọ̀t owó tẹ́ ná ẹ gbọ́dọ̀ sáré káàkiri, ẹ gbọ́dọ̀ sáré káàkiri náà lọ́ba yín débi tó bá yín dé. They need to be called to book when they can pay one to their knees, because if that is not being done, ẹ̀yin ìdílé tẹ́ lọ ṣe ń tẹ́ ṣe wàláhì your name is being written in the black book. Tí gbogbo ayé ti rí yín. À ń wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ torí à ń fẹ́ nǹkan àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́, à ń sì ní ìrètí dáadáa fún ìlú Ògbómọ̀ṣọ́. Tí kìí bá ṣe pé à ń wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́, à ń wá ìrètí wàláhì bóde ibi tẹ́gbẹ́ ti fẹ́ gbà wọ ìlú Ògbómọ̀ṣọ́ là bá ti lọ pàdé yín, wọn bá ṣe ìyà tó tó yà fún yín. Ẹ ò ní wọ ìlú tó fi kóbò yín. Tẹ́ bá wá yọ wọ ìlú, wọ́n wà lọ́mọ pàdé yín lọ́kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì. Súnmọ́ billahi allazi la ilaha illa huwa wàláhì. Okùn kan ní ń dè mí mọ́lẹ̀ fa. Okùn ẹyọ kan ṣoṣo ló ń dè mí mọ́lẹ̀ pé mi ò wá àbúrú f'Ògbómọ̀ṣọ́, mo ń fẹ́ ìlọsíwájú s'Ògbómọ̀ṣọ́. Gbogbo yín àtàwọn olówó yín wàláhì tàláhì ẹ ò tó gbé sáré fún mi. Wàláhì ẹ ò tó gbé sáré fún mi. Ẹ ò tó, torí ìrìn ìdọ̀tí lẹ̀ ń rìn, níbi ìrìn ìdọ̀tí ni màá sì kó gbogbo yín. Ìrìn ẹ̀sìn lẹ̀ ń rìn gbogbo yín, ẹ ò ní good record, ẹ ò ní níbi record gbogbo yín ni màá ti mú yín. Gbogbo ìyọ fún yín pé àyàfi gbogbo yín ìbákò. Ìntẹ́ lè ṣe náà ní kó yẹ pé tọ́rọ kọ́bọ̀ sísì tí ó wọlé náà kó mọ́ ti wọlé o. Tó bá wà lọ́wọ́ mi ní tí n bá ti fojú yín rí, in tí n bá fojú yín rí, in tí n bá fi ojú yín rí, torí òfin Nàìjíríà ó ti bá débi pé tó bá ti lóò ṣe tó fẹ́ ṣe ni. Àmọ́ tí kìí bá ṣe bẹ́ẹ̀, in tí n bá ti fojú yín rí technically pẹ̀lú àwọn evidences tó dúró, evidence wo lẹ tó fẹ́ wá tó kọjọ́ eléyìí. Ẹ mọ̀ pé mo ti máa sọ fún yín, mo ní màá tì yín dé bèbè ẹ̀wọ̀n. Ẹ fẹ́ oh my God, ẹ fẹ́ emulate nàbí, ẹ fẹ́ kọ́ ìṣesí mi, ẹ lọ lè jó lóòótọ́, ẹ ní bẹ̀rù anything. Àmọ́ tẹ́ bá fẹ́ kọ́ ìṣesí mi lẹ́wà tó ilẹ̀ lẹ́fi fẹ́ jáde, sáré ìtọ́lọ̀ rí korúkọ mi sórí kíní Zubairu kíní kankan tó ń bèèrè owó lòun gbà mí ò ráyè tiẹ̀, torí tán bá gbé ọtán gbogbo àwọn tó gbówó lọ́wọ́ wọn ò ní rí ẹ. Taofik ti ń sákálẹ̀ káàkiri ń kọ́ ọmọlé ẹyẹ́bà, àwọn tí wọ́n ń kọ ní kì í gbà náà tẹ́ni kọ́ mọ́ ṣe kíní ẹ̀yìn èèyàn mi àwọn èèyàn rẹ̀ ọ̀ṣọ́pá àwọn èèyàn rẹ̀ mọ́ nísìn o, gbogbo ọ̀nà ti sá lẹ́yìn rẹ̀ o. Wọ́n tún jáde sórí social media, wọ́n tún jáde sórí Facebook, ọ̀rọ̀ dára ẹ̀ lọ́sọ̀ ààrẹ níṣẹ́ o, just like ọ̀rọ̀ ti tèmi, it happens to me, but èyí tèmi ń sọ mo lè defend ẹ̀. Ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ kí gbogbo wa kájọ dúró. Ẹni tó bá ní mo bá sọ̀rọ̀ nípa òun láburú, tó bá ní mo sọ láburú,
ẹ jẹ́ kí gbogbo ayé ó jókòó kán gbé Kùránì kalẹ̀ báyìí kó búra, kó fi gbèsè ayé rẹ̀ búra, kó sì fi àrùn, kó fi ìran rẹ̀ kó fi búra, alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kó fi búra pé òun fẹ́ bá mi ṣe ẹjọ́ láì ní ra adájọ́, láì ní ra ọlọ́pàá, láì ní ra kankan, wá ro tẹnu ẹ kẹ́ẹ̀wò tí wọ́n bá ní mọ́ lọ ẹ̀wọ̀n. fẹ́pẹ́ afẹ́jókòó lórí ìdájọ́ òdodo. ṣé èyí tó wà nílẹ̀ yìí náà kò tí wọn ò ti rìn sí bèbè ẹ̀wọ̀n? ẹ kó yẹn wá kó wá jà wá lógun nílùú Ògbómọ̀ṣọ́, ẹ kó ọmọ àtọ̀hún rìn wá àwa tá a nílùú gan fúnra ara wa, ẹ ò wá jẹ́ káríbi nísinmi. èmi ń sùn o àwọn tẹ́ kó jàyà sí nígbà àyà ń kọ́, àwọn tẹ́ kó I understand the game, so kò jẹ́ kó dà mí láàmú. I understand the game. I'm in soju. Solution journalism mo ń ṣe, community journalism mo tún ṣe, mobile journalism mo ń ṣe, mo ń spread àwọn news mi. ẹ rántí ẹ lórí àwọn tapes mo ti ṣe, mo fi sọ̀rọ̀ nípa Tinubu, mo sọ̀rọ̀ nípa Atiku, mo sọ̀rọ̀ nípa Fáyọ̀ṣe, mo sọ̀rọ̀ nípa Saraki, gbogbo àwọn tí mo sọ̀rọ̀ ẹ̀yin lọ́sẹ̀sẹ̀ jájòjì fún yẹn lọ rí wò nínú àwọn TVs tí mo ti ṣe. Why have they not come for me? níjọ́ tí mo sọ̀rọ̀ Tinubu, níjọ́ náà tí mo sọ̀rọ̀ lọ́nà ẹgbẹ́ lórí burúkú ní ọ̀n kankan, mo ṣẹ̀ṣẹ̀ jáde halwa níjọ́ náà ni mo fẹ́ lórí gbé mọ́tò mi tí Zoze ló bá pàdé mi. Alhaji, we've been looking for you, you are welcome. Your man don win o, money, congratulations. See wetin he talk o. I'm dancing, I'm singing, I'm celebrating. torí pé mo sọ fún yẹn lẹ́ẹ̀ni gbọ́, ṣé ẹ ò ti rí ní ìsinsìnyí gbogbo owó tíjọ rí papọ̀ báyìí? ṣé gbogbo òtijọ́ rí? mo sọ̀rọ̀ nípa Atiku pé he will never get there, mo sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa rẹ̀, ṣé ayé ò rí? mo sọ nípa Saraki, mo ní it has come to an end, and it came to an end for him politically. kí lẹ gbọ́ nípa wọn káàkiri? At the same time I talk of bọ̀bọ́ yìí tí ń jẹ́ former governor of Kaduna State, El-Rufai, mo ní he has shot himself on the leg nígbà tí wọ́n fi ń ṣe gànàgànà, mo ní wọ́n jà o. It's a gift. Wallahi, I have all these things from here. It's a gift. I'm not doing this thing. I'm not doing it for money earning. Mo ń ṣe láti gba ìlú bàbá mi sílẹ̀ ni. And it is there in record. Mo ti máa ń sọ fún yẹn dàbí irọ́ ni. Mo ní Ọlọ́run ti fún mi nírànlọ́wọ́ tí mo ti yọ àwọn méje kúrò lẹ́wọ̀n tí mi ò mọ̀ ya, tí mi ò mọ̀ bàbá wọn rí, based on nǹkan tí mo ń ṣe yìí. Látẹ̀yìn wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àìpẹ́ yìí ni mo show díẹ̀, mo show mẹ́ta nínú wọn pẹ̀lú àwọn lọ́ọ̀yà mi tàjọ ṣe. Community ibi tí mo wà, I know the little I have contributed láàrin àwọn ọmọ kéékèèké àtàwọn àgbààgbà, even from my tender age. Àbájẹ tó ara àwọn ẹlòmíì tó yẹ pé ẹ̀tanú tí wá dé lẹ́nu pé Taofiki wo torí wọn expect nǹkan tí wọ́n ń rí lára mi tí wọ́n ń fọkàn sí wọn ò bá pàdé. Àwọn ọmọ tán jáde nílé ọlá ni tí kò wá sí ọlá yẹn mọ́, tó wá ti wá lọlẹ̀, tó wá ti wá rí pé àwọ̀ wá wọ́sọ̀ ọ̀dọ̀ tí mọ́, àwọn lókùtàn ń béèrè ẹnu ẹ̀gàn lókùtàn fẹ́ mọ́ fi ṣe tán ṣe nínú kòsíkòsí yìí náà. Àwa wà ní ẹni tí ń dúpẹ́ fọ́lọ́ ọba. That's the only thing you people can do to block and blackmail àwọn ẹ̀kẹ́ ṣe kìíní. Ẹ jẹ́ kájọ fi òdodo ọ̀rọ̀, kájọ jókòó, kájọ sọ tẹnu ẹ̀. Lágbájá olólè ni, kí ni ìkàtọ́jọ́ olólè? Lágbájá olórí burúkú ni, kí ló fi jẹ́ olórí burúkú? Lágbájá oníbàyẹ̀ ló ṣe rí, bó ló ṣe jẹ́, ẹ jẹ́ kájọ sọ. Lágbájá ọ̀sẹ̀ ló sọ pé olórí burúkú mi, èso olórí burúkú, olórí ire ni mí, báyìí ni, ká mọ̀ sọ pé ẹni tó ṣèrànlọ́wọ́ fún, bó ló ṣe já sí, eléyìí tó gbé sókè, sọ yọ lára rẹ̀ àbí kò yọ lára rẹ̀.
ilẹ̀ pọ̀n wáyé o ẹ máa pariwo pé ẹ nífẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ àti Yunusa lẹ́pọ̀n wáyé ní ìsìn ó ti jagun nínú ilé ní ìsìn ó ti lose nínú ilé agbá ọ̀ka mọ́ àwọn òní kọ́ kábíyèsí ní nǹkan tí wọ́n ṣe because the man is very very intelligent and is very very patient. Èmi sọ pé tó bá jẹ́ kó bá máa fún yàn ní award àwọn lọ́balọ́ba máa máa fún wọn ní award I am waiting for the day tí wọ́n pè kábíyèsí wa tí wọ́n fún wọn ní award as the most patient, the most intelligent and the most patient ọba in Yoruba land. Tó bá yẹ pé bí irú àwọn yìí tí àwọn aládàáda tán mú ẹlọmúlágbájá ẹlọmúlàkásẹgbè ẹgbẹ ẹṣẹ kìíní tó bá gbẹrù wọn lọ́la wọn bá wà lára ẹrù bàbá yóò sùn ní lánàá ni pẹ̀lú àdúgbò ara yẹn bàbá yẹn ò ní sùn ní lánàá. Taofik ni wọ́n ti mú ní sákálẹ̀ káàkiri torí pé tí wọ́n bá lè mú Taofik tán nínú statement yẹn ẹni tó sọ fún yóò sọ jáde lẹ́yìn ìgbà tó bá sọ ní tó sún onítọ̀hún gan náà yóò sọ ní tó sọ fóun bá a ṣe kọ́ àwọn criminals jọ nìyẹn kó tó wá lọ sórí àwọn 3 good solid criminals lọ́jọ́ jókòó pẹ̀lú commissioner of police tẹ́sí sọ nǹkan tí commissioner of police tí kò sọ tẹ́tí lọ rí ẹ̀ńdáìtì rẹ̀ ẹni àkọ́kọ́ ní Yunusa ẹni ẹlẹ́ẹ̀kejì ní Isiaka ẹni ẹlẹ́ẹ̀kẹta ní Bukola. Don't just spread the news nǹkan tí wọ́n mọ̀. These are the 3 people that can bring out this news. Àwọn tó bá kábíyèsí wọlé ò lè spread the negative news. Kábíyèsí fúnra ara wọn wọ́n wà lórí ìjókòó bàbá wa ààrẹ àwò wọ́n wà lórí ìjókòó press secretary kábíyèsí wọ́n wà lórí ìjókòó wọn ò lè spread the news tẹ spread yẹn. So definitely ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ilẹ̀ spread the news yẹn. You become suspect. They cannot accuse you now that you are a criminal. You become suspect because àwọn tẹ̀jọ́ jókòó ṣe meeting yẹn nìyẹn. Ẹ ò tí ì parí ìyẹn Yunusa tún wà lórí ìjókòó ìwọ tó lọ fún peace meeting pẹ̀lú kábíyèsí tó sì wà lórí ìkúnlẹ̀ tí ìkúnlẹ̀ yẹn tí wọn ò tí ì gbà ó tún wá wà lórí ìjókòó níbi tán ti ń gbé kábíyèsí àti àrọ́mọdọ́mọ wọn ṣẹ́yẹ̀pè. ọmọ sọ pé ọmọ òṣè ní máa kó pọ́npọ́ bá ya ẹ̀ no ọmọ òṣè kọ́ ni Yunusa èèyàn ránun ní Yunusa èèyàn ní kò rán ọmọ òṣè yóò mọ̀ pọ̀ ló ń bí nǹkan gbogbo pọ́npọ́ tó bá ti mú yóò pé èmi mú bí àwa ká bí Yunusa kì í sọ ọmọ wa l'Ógbómọ̀ṣọ́ no ṣé gbogbo eléyìí ò ti fi hàn pé ọmọ àlè ni gbogbo ilé ìtẹ́rí ní kò tí mo pọ̀ mọ́ àlè ní mo ti fàáyé sí kóòtù Facebook àti social media tó wá pé pọ́n ṣe ń ṣayé nù ẹ̀tí ká mọ̀ wúbọ̀ but Yunusa ò ti lọ ìjọ òwò àmì àwòlé tí mọ̀ ẹ̀yìn tẹ́ǹsì lùlù ogun tẹ́ǹfì tẹ̀lé lẹ́yìn at ease lọ́lọ́wọ́ bá yọ Yunusa torí òfin tó yọ gbogbo òfin tó ti yọ ló ti wà nílẹ̀ tí wọ́n bá ti wá yọ tán a ó wò bí tẹ́ fojú sí èyí táwa ti mọ̀ nínú yín èmi yìí ò ní jẹ́ wọ́n spare yín torí gbogbo bẹ́ẹ̀ ṣe bú kábíyèsí láàmú yín lórí ẹ̀ èmi ò ní mú yín lórí títẹ̀ mi o ọ̀la mi ò ní mú yín lórí títẹ̀ mi àmọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe bú kábíyèsí láàrin voice note yín tá à ń gbé kalẹ̀ táàrin tẹ́ ń ṣe lórí Facebook táà screenshot ẹ̀ kíákíá táà ń gbé kalẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá ti ní post ẹ̀ àwa náà ti léyàn lẹ́ àwa náà ti tù wọ́n jọ ní ìsìn kẹ́ máa ti ṣe báyìí ẹ má jẹ́ irú ọba yìí gbogbo àwọn tẹ́ ń rí ní ìsìn tán ń búyà láyà bàbá ńlá bàbá yín àwa tá a sẹ́ẹ̀tì ẹ̀ nìyí àṣírí kankan sáṣírí kankan bì kan tẹ́yìn náà ṣe ni we are now paying you in your own coins bẹ́ẹ̀ ṣe ń ṣe kiri yẹn làwọn náà ti pé gbogbo àwọn èèyàn tó wà ní China lápá àwọn tó wà ní North lápá tó wà ní kíní ẹjá kẹ́ ń wò wá nínà ní ẹ̀yìn náà ṣe báyìí gbogbo àwọn tẹ́tẹ́ fún ilé sí l'Ógbómọ̀ṣọ́ yẹn kò sí kankan nínú wọn tẹ́lẹ̀ rí mú l'Ógbómọ̀ṣọ́ ẹ ò lè bá wọn l'Ógbómọ̀ṣọ́ àwa náà láfún wọn ní information nípa yín àwọn náà wọ́n padà sórí Facebook tó mọ̀ ọ̀rọ̀ lù yìí pé bẹ́yìn náà ṣe nù gúdúgúdú pé bẹ́yìn lẹ́ni gúdúgúdú
àti Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ kọ́ ní bẹ́ẹ̀ lẹ́ni we know it àti gbogbo àwọn court bailiff tán pé ra wọn ní lọ́yà àwọn baby lawyers tán pé social media lawyers ni wọ́n tí wọn ò lè lọ they are not practicing orúkọ ni àwọn tó pé wọ́n rí certificate wọn ẹ̀yìn kùlé náà gbà fi wọlé push my people let them go and come out náà ni wọ́n fi ń ṣe níbi táwọn èèyàn ń gbé tí ń ṣe nǹkan professionally tẹ́ fi ń ṣe dáadáa ẹ̀yin wà lórí social media ẹ̀ fi ń bú kábíyèsí ẹ̀ fi ń bú ìlú yín ìlú tẹ́ pẹ̀ nílùú yín dó ọ̀pọ̀lọpọ̀ nínú yín sọmọ Ògbómọ̀ṣọ́ náà that is why I'm not surprised about you ó fi rọrùn fún yín láti pé kẹ́ sá lọ àmọ́ kí ní kan ni mo fẹ́ kẹ́ mọ̀ you can't run away from your shadow òjìji yẹn ẹ lè sá fún you are at hand gbogbo ẹni wọn mú kábíyèsí wọn á ń fẹlẹ yìí ṣe ìlọ wọn bẹ̀ yín mo fi àpẹẹrẹ bàbá ńlá bàbá yín mo fi bẹ̀ yín bàbá tó bí bàbá tó bí bàbá bàbá tó bí bàbá yín àti Ṣọ̀ún àkọ́kọ́ mo fi bẹ̀ yín ẹ má jẹ́ káwọn kìíní kan lọ scot free mo bẹ̀ yín ni ẹkún pé kọ́mọ̀ lọ scot free ń dààmú ohun gbogbo orú wáyé àtàwọn ará Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká mọ húlẹ̀húlẹ̀ àwọn tí wọ́n ń ṣe yìí kò lè ṣeé ṣe kó dá ṣe àfi kẹ́yìn kẹ́ fúnra ara kẹ́ bá gbégbèsè lórí wọn gbogbo àwọn fídíò yẹn afẹ́kẹ́ bá fi ránṣẹ́ sàbújá káwọn Àbújá kan set up panels wọn àti láti lórí investigate gbogbo wọn lọ́kọ̀ọ̀kan àwọn tó tẹ̀lé Yunus àlọ́kan mú gbogbo wọn àwọn tó sì jókòó tán bá yẹn ṣe mítìnì tọ́kọ gbogbo wọn pọ̀ kí kálukú kan á mọ̀ sọ ti tẹnu wọn. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Bàbá ńlá ọkọ̀ bá yọ. Wọ́n láwọn ní tẹlifíṣàn. Ṣé kìí fẹ́ wo ọmọgọ̀? Ṣé kìí fẹ́ wo ọmọgọ̀? Wọ́n ní kí n ságbà wọn. Wọ́n ní kí àwọn ṣàgbà wọn. Ǹjẹ́ kí ló dé? Wọ́n ní ọ̀rọ̀ ọlọ́ba àti lèmọ́mù ńlẹ̀ Yorùbá. Bàbá ní kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ṣo. Kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ṣo. Bàbá ní gbogbo ayé ni. Bàbá nígbẹ̀yìn láì ṣòpin. Bàbá ní àwọn ẹni tó pèrè lọ́ba yẹn. Tó bá yẹ kínú bí wa. Tó bá yẹ kínú bí àwọn bàbá. Èmi kì í ṣe lèmọ́mù lásán àfáà gidi ní mi. Àwọn aláwọn kì í ṣe lèmọ́mù lásán àfáà gidi ní tó mọ̀ ń pa ohun tó ń ṣe. Lẹ́yìn ìgbà tí kò ní kú sórí ọba tán àwọn àrọ́mọdọ́mọ ò tún ní jọba mọ́ l'Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn ìgbà tí kò ní kú sórí ọba mọ́ àrọ́mọdọ́mọ ò tún ní jọba mọ́ l'Ògbómọ̀ṣọ́. Ẹni bá wo èmi ò mọ tó ń pè ní Bàbá láwọn ọmọ tó ń pè ní YouTube. Àwọn èèyàn wá sọ pé ọ̀rọ̀ yẹn ṣe kò pọ̀ mú ní kò ì tó. Àwọn náà jáde ń gbé ní àwọn èèyàn lọ́kọ̀ ọ̀rọ̀ yẹn ṣe kò pọ̀ jù àwọn ní kò ì tí ì tó. Kò ì tí ì tó. Demonstrate tó ń jà fáà fún. Ọkìn jẹ́ wọ́n tí wọ́n fọwọ́ parí rí. Kò sí tó jọ. Kò sí tó jọ rárá. Kájí máa wò bóyá yóò tún tẹ̀síwájú. Nínú ìgbésẹ̀. Àwọn bàbá wa ní kọ́lọ́ ń kó yọ kú òun bẹ́ẹ̀. Àwọn àdọ́mọdọ́mọ ẹ̀kọ́ máa jọba kọ́ máa jẹ́ nǹkan. Àwọn bàbá ó tún ní kọ́lọ́ ń dákun kó gbẹ́sẹ̀ lé gbogbo àrọ́mọdọ́mọ ẹ̀ yàtọ̀ sí pé wọn ò ní jọba mọ́ l'Ògbómọ̀ṣọ́ káwọn kan má tún jẹ́ nǹkan kan mọ́. Àwọn níbo ṣe máa rí nìyẹn. Bàbá ní àmọ̀ bóyá máa rí bẹ́ẹ̀ wọ́n ní kò sí nínú tẹ̀tẹ̀ àwọn bàbá. Bóyá kú òun bẹ́ẹ̀ ilmul yakin ainul yakin hakul yakin. Nǹkan náà bàbá wa wọ́n ń pè ní Salmanu Ake Ìlọrin ni wọ́n. Tóun bá ń láwùlì màfúùsì. A ní kí àwọn mọ̀lẹ́kà olílé ẹkú òǹwájú rẹ̀. A ní kí àwọn mọ̀lẹ́kà olílé ẹkú òǹwájú rẹ̀ kí wọ́n lé ẹkú òǹwájú Ọlọ́run. A wà tún ní kí wọ́n sọ ọ́ dọmọ náà. A tún wá ní kí wọ́n sọ ọ́ dọmọ náà. Bó ṣe rí nù ni o. Bó ṣe rí nù ni.
ẹni tí ó ń tàpá sí àfa ìjọ náà lọ́hùn. ẹni tó ń tàpá sí àfa ìjọ náà lọ́hùn. àmọ́ àmọ́ bíi tí òun àtàwọn àrọ́mọdọ́mọ ẹ̀ wá dé ní. òun àtàwọn àrọ́mọdọ́mọ ẹ̀ àmọ́ bí tí wọ́n wà dòní. bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ṣe fún yín lórí àwọn ọ̀tá yín. wọ́làhùn àzáàbù jahannama wọ́làhùn àzáàbù àríyàn. àwọn ẹgbẹ́ ìgbanigbólóhùn tí ó gbé kó wájú Ọlọ́run nìyẹn. nípa báyìí naam ká má fi bẹ́ẹ̀ dá àwọn ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn jàmáà dúró. oríire tí bá ní kalẹ̀ látòrí àwọn ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dún gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn tẹ́ wà nínú cabinet Ọlọ́run kódà tí ò sí nínú cabinet tó bá ti ń jẹ́ olólùfẹ́ sí àwọn ìmáàmù gbogbo Ògbómọ̀ṣọ́ ìdùnnú tí bá ní kalẹ̀ kódà bí ò sínú ẹrù yín tẹ́lẹ̀ Ọlọ́run á dì mọ́nú ẹrù fún yín.